ní ulama il umma tá a bá wá ní káwọ́ àwọn tó jẹ́ àfa àfàlì umma yìí bíi Maliki bíi Shafi'i bíi àfa Hanifa bíi Ahmad ibn Hanbali bíi Imamu Thawri bíi àfa Sufyan gbogbo wọn pátá kò sí kan nínú wọn tá a gbọ́ kó ṣe mòlúdì rí alladhina umul qudwatu fi ddin àwọn tó ṣe pé àwọn ní sample nú ẹ̀sìn yìí wọn ò ṣe mòlúdì yìí alimutamassikuna bi atharihim àwọn tá à ń di àlà wọn mú tá a fi ń rí na wọn ò ṣe mòlúdì bal huwa bid'atun bídíà ni àdádálẹ̀ ni ahadathaha albatolun àwọn tí wọ́n dálẹ̀ àwọn tí ò rí nǹkan jẹ àwọn èèyàn jàǹdùkú tí ò níṣẹ́ lápá aláìní kan ṣe lọ́dá mòlúdì ilẹ̀ ahadatha albatolun àwọn jàǹdùkú aláìní kan ṣe àwọn lọ́dá mòlúdì ilẹ̀ àwọn lọ́dá alẹ̀ wàṣà wàtà nafsin wọ́n sì fẹ́ máa gbádùn ẹ̀mí ìgìtánà bíi akalun táwọn nǹkan fẹ́ gọ síbẹ̀ láti máa wá ntí wọ́n máa jẹ ẹ lọ wo tíra as-sunan wal mubtada'at ọ̀rọ̀ tí mo sọ yìí wà ń bẹ̀ page 143 sẹ́wárí àfa wa ọ̀rọ̀ àfa kanu èyí tó wá jọ mí lójújù àfa àtọ́jú àfa Tìjàníyà tó wá ní mòlúdì ọ̀dà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tó bá jẹ́ Tìjàníyà tó bá wà bí bó sì jẹ́ Tìjàníyà ọba ti sẹ́rí bó sì sẹ́rí ọba ti má dákọ̀ tíra yìí tó bá jẹ́ ní ti ka tíra ọmọ tíra wọn wọ́n ń pe tíra kan ní wọ́n ń pè ní al-Yaqutatul Farida kò sí Tìjàní ọ lórí mẹ́wọ̀n ọlọ́njẹ́ mi yóò gún sa al-Yaqutatul Farida tíra Yaqutatul Farida ìwọ tó jẹ́ Tìjàníyà tó bá nílé èso òrìjínà bíi Fatiha ni ọ̀yẹ́sẹ̀ bẹ̀rẹ̀ Tìjàníyà ní bóyá kì í gbọ́wọ́ débi tí ó wà sálà ní òjò ní Yakuta ńlẹ̀ àfọ̀ ní Yakuta kàsídà ní Yakuta kàsídà ní orin gbogbo ẹ̀ látòkè délẹ̀ àfa wa Muhammadu ibn Fataha òun lọ́wọ́ ṣe sáríwù Yaqutatul Farida ọwọ́ aṣọ sáríwù tiẹ̀ ní ad-Durratul Kharida ọsọ tíra tiẹ̀ ní ad-Durratul Kharida ìwọ̀n jẹ́ sáríwù al-Yaqutati al-Farida àfọ̀ ní Durra tó ṣe sáríwù Yakuta òun lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ yìí o ẹ máa gbọ́n tó sọ Tìjàníyà ni o Tìjàníyà tiwọn pẹ̀lú Amada Tìjàní wọn súnmọ́ra wọn báyìí ni torí ọjọ́ eré Amada Tìjàní àti bíbí rẹ̀ àti kú rẹ̀ gbogbo ètí ìlélọ́gọ́rùn mẹ́ta ọdún o ṣé ìlélọ́gọ́rùn mẹ́ta ọdún ṣé Amada Tìjàní àti bíbí rẹ̀ àti dátàríkà rẹ̀ lẹ̀ àti kú rẹ̀ kèlélọ́gọ́rùn mẹ́ta ọdún kèlélọ́gọ́rùn mẹ́ta ọdún gbogbo àwọn bàbá wa ń lọrin yìí tí wọ́n gbọ́wọ́ lọ́nà tàríkà àmọ́ wùláwù tẹ́ ẹ bá wo sálísálà wọn èèyàn méjì mẹ́ta ló wà pẹ̀lú àwọn Amada Tìjàní èmi ní sálísálà bàbá tèmi wọn ò jìnnà sí Amada Tìjàní wọn súnmọ́ báyìí ni ṣé Amada Tìjàní nínú àwọn mashayikh mutakhirin lọ́wọ́ nínú àwọn ṣéwù tàríkà tó déngbẹ̀yìn nínú wọn ṣé Amada Tìjàní wà àfa wa Durratul Kharida yìí nígbà tí ó wàá sọ̀rọ̀ ẹ máa gbọ́n tó sọ ó ní wa min jumlati ma ahadathuhu minal bid'a nínú àwọn tí wọ́n dálẹ̀ nínú bídíà tí wọ́n dálẹ̀ sínú tàríkà Tìjàníyà nínú bídíà ma'a i'tiqadihim tí sì ń bẹ̀lẹ̀ mi àwọn tó dálẹ̀ anna dhalika min akbaril ibadat pé n táwọn dálẹ̀ yìí ẹ̀sìn ńláńlá ni wa adamu ta'at àti tẹ̀lé tọ́lọ́ntọ́lágbá ni wa idharu sha'airil islam wọ́n sì gbà pàwọn ń gbógun ẹ̀sìn gani wa ijlali sayyidil anami alayhi salatu wa salam wọ́n gbà pàwọn ń yòǹbọ̀ ànábì ni ó ní ma yaf'alunahu ní tí wọ́n ń ṣe ni fi shahri rabi'il awwal tí wọ́n ń ṣe rabi'il awwal ní tí wọ́n ń ṣe wọn minal mawlid tí wọ́n ń pè mọ́lúdì àfa Tìjàníyà nù naam àfa àgbà Tìjàníyà tó ti tira òun lọ sọ̀rọ̀ yìí ó ní tí wọ́n ń pè mọ́lúdì tí wọ́n ń ṣe rabi'il awwal ó ní bídíà tí wọ́n dá sínú tàríkà yìí ni lẹ́ẹ̀fì mọ̀pọ̀rọ̀ mọ́lúdì kì í ṣe pé àwọn alùsùnà nìkan ni wọ́n ń pè ń bídíà àwọn àfọ̀ntàríkà gan tí wọ́n jẹ́ alimutahakikuna taba ni mutahakikuna náà wọ́n tàríkà àwọn tí nǹkan yé ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbà pé mọ́lúdì yìí o bídíà ni ní sèkì ṣe ń sọ pé wakọ̀d ìhìtáwà mọ́lúdì yìí wá kójọ àlà bídàín bídíà pọ̀ nú ẹ̀ wọ́n muharramat àwọn tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ́n pọ̀ ń bẹ̀ fọ́ọ̀mì ndálìkà nínú tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ọ̀dà sèkì sọ tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ọ̀dà nígbà náà lọ́hùn istimaluhum almagani kí wọ́n máa wá kọrin lọ gbáà káwọn èèyàn kan máa dání lọ gbáà sèkì ní ọ̀dà wa ma'ahum alatu tarb wọ́n sì kó piano àti jìtá wọ́n máa ta wàgẹ́rì dálìkà àti ntọ́jọ́ bẹ́ẹ̀ mimma ja'aluhu lis-sama
nínú àwọn orin tí wọ́n ń gbọ́ tí wọ́n ń mì tí wọ́n ń fi báyìí àwọn orin tí wà má dọ̀wọ́ ala dhalika ala al-awa'idi ad-damima ìparí gbogbo ẹ̀ fún wọn tí ọ̀dà lọ́jàsí fún gbogbo wọn tí wọ́n ń ṣe fi kawnihim torí pé tí wọ́n ṣe ni pé yashtagiluna fi akthar al-azmina allati faddalaha Allahu ta'ala wa adamaha bi bid'in wa muharramat ó lásìkò tọ́lọ́wọ́n bá fún lọ́lá tó pọ́nlé àsìkò ńlá wọn wá ń lò wọn wá fi ń ṣe bídíà ni wọ́n fi wá ń ṣe tí ọ̀dà ó ní kí wọ́n lọ́ máa wà dájú pé tí wọ́n ń ṣe nì tó bá jásí kí wọ́n bá ní tí wọ́n bá fẹ́ ṣe inú oṣù tó dáa tó báyìí tọ́lọ́wọ́n fún lọ́lá tó báyìí yín tó yẹ kí wọ́n ṣe ni pé kí wọ́n rìn lójú ọ̀nà Ànábì wa Muhammad ó ní fata'adhimu yajibu an yuzada fi min al-ibadat ó ní tó yẹ kí wọ́n ṣe lásìkò Rabiul Awwal kí wọ́n máa lọ sí lọ́nkọ́ pọ̀ wal khair wa shukr lil mawla ta'ala ma awlana min hadhihi an-ni'am al-'azima ọlá tọ́lọ̀ ń ṣe fún wa yìí Ànábì ní wíwọ́n ká máa lọ lè dúpẹ́ rẹ̀ ó ní fata'adhimu hadha ash-shahr ash-sharif tá a bá tiẹ̀ láàfẹ́ gbósùjú yìí tóbi innama yakunu bi ziyadati al-a'mal az-zakiyat a máa ṣiṣẹ́ tó máa ń bẹ̀ ni was-sadaqat sàárà la máa ṣe ń bẹ̀ faman ajaza an dhalika ẹni tí ò lè ṣiṣẹ́ tó dáa tí ò lè ṣe sàárà fa aqallu ahwalihi in tí ó gbìyànjú kó ṣe ni pé an yajtaniba ma yahrumu alayhi wa yukrahu lahu in tí wọ́n ní ọmọ ṣe lé wọ̀ kọ́mọ ṣe in tí wọ́n kọ̀ fún kọ́mọ ṣe ta'dhiman li hadha ash-shahr ash-sharif kó fi pọ́n oṣù yìí kó fi pọ́n lé wa in kana dhalika matluban fi ghayrihi kódà kọjá sí pé nta ni ó ṣe yìí inú oṣù yìí nìkan ká ti ni ó ṣe gbogbo oṣù pátá. naam ó tiẹ̀ bọ́rọ̀ lọ ó tún bọ́rọ̀ lọ ńgbà tí ń bọ́rọ̀ lọ padà ó lòun pe àwọn èèyàn ó ní ẹjẹ ń sáré kábíyọ̀ parí ó ní balizadu ala dhalika àwọn takadama dikiruhu ó ní fasa'id nínú tàríkà yìí àwọn táwọn pẹ̀lú lórí nínú tàríkà yìí man shiddatuhu alam tithali likitabi wa sunna ẹni tó bá jásí kó bá lè kókó níbi kitabu wa sunna òun lè lérí nínú tàríkà ó ní min shiddati alam tithali likitabi wa sunna tó lè kókó lóhun lérí pé òun fẹ́ lo alikitabu wa sunna ó lè lérí ire nù ni ó láwọn eléyìí wàhùn atiba'u salaf àwọn ni wọ́n ń tẹ̀lé salaf almadin àwọn tó ti lọ ẹ lọ lè wo tírà yìí tá à ń pè ní Duratul Kharida page jùsíwò ẹlẹ́ẹ̀kẹrin page 56 jùsíwò ẹlẹ́ẹ̀kẹrin page 56 nínú àwọn àfáà tó ní mọ̀lúdì kò sí nínú ẹ̀sìn àfáà wa Ṣáàtìbí òun ní ittikhadhu yawmi wiladati nabi sallallahu alayhi wa sallam iidan wa dhammul mawlidi iidan ó nínú tó burú jù tá a mọ̀ ní bídíà òun ní kéèyàn mọ ọjọ́ bíi ànábì kọ́mọ lọ lè ṣe ọdún níbẹ̀ mo wá fẹ́ ka ọ̀rọ̀ àfa wa Dr. Yusuf Al-Qaradawi nínú ẹni táwọn èèyàn máa fi sẹ̀rí kó ní mọ̀lúdì Qaradawi wa Qaradawi ọ̀sọ́ bẹ́ẹ̀ Qaradawi Dr. Yusuf Al-Qaradawi nígbà wọn bí léèrè sẹ́ẹ̀mà kó máa ń wá sórí Qanatul Jazira wọ́n máa wá ń bí léèrè ń bẹ̀ wọ́n máa ń bí ní ash-shari'atu wal hayat wọ́n bí bàbá ń jọ kan pé kí lórí sí ọ̀rọ̀ mọ̀lúdì bàbá ní al-a'yadu indana murtabitatun bi sha'air ọdún lọ́dọ̀ wa ẹ̀sìn níbí àyè sọdún láì sí ẹ̀sìn ní ọ̀ṣáájú kọ́dún tó tẹ̀lé walladhi addadaha ẹni tí wọ́n á yanjú ọ̀rọ̀ ọdún àtẹ̀sìn yẹn huwa sahibul mawlid sallallahu alaihi wasallam òun lẹni tẹ́lẹ̀ ń ṣe mọ̀lúdì fún gan ni ó yanjú ẹ̀ ẹni tí ó pẹ̀tọ̀ ọdún rẹ o ẹ̀sìn rẹ o ẹni tí ó yanjú ẹ̀ ẹni tẹ́ ń ṣe mọ̀lúdì rẹ ni wa huwa al-qahil òun ni wọ́n ń sọ fún wa ẹni yẹn ní ń sọ fún wa pé inna Allaha abdalakum bi yawmayil jahiliyya idul fitri wa idul adha ẹni wọ́n ní ń sọ fún yín pé ẹ má wulẹ̀ sọdún àìmọ̀kànmá o Ọlọ́run ti fún yín lọ́dún àwẹ̀ ó sì fún yín lọ́dún léyà walam yaj'al yawma mawlidi ìdá kọ̀ wá sọ fún wa njọ́ náà pé ọjọ́ tí wọ́n bí wọn náà ọjọ́ ọdún ni ànábì ó sọ bẹ́ẹ̀ o li anna mawlidahu mawlidan adiya torí wọ́n bí wọn náà bí wọ́n ti bí yẹn ni wọ́n kàn bí wọn náà bí wọ́n ti bí yẹn ni falmasi ẹ̀rí Jésù ulida min ghairi abin wọ́n bí wọn kò ní bàbá wa hadathat awlahu dajja wàhálà sì ṣẹlẹ̀ ń bẹ̀ wa hatamma alukur'anu bihi alukur'ani gan sọ̀rọ̀ ń parẹ́ wa dhakarahu fi surati Maryama wa ali Imran
Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ní suratu Maryam àtàlẹ́ mọ́ra walidhalika torí ìdí eléyìí lam tudhkar qissatul mawlidi fil Qur'an qat ọ̀rọ̀ káwá ṣe mọ̀lúdì alukurani ọ̀sọ́rí ọ̀rọ̀ mọ̀lúdì alukurani ọ̀sọ́rí ala khilafi ma dhukir kàlí hijira Ọlọ́run sọ̀rọ̀ hijira ó sọ̀rọ̀ miraj ó sọ̀rọ̀ gazawat Ọlọ́run tọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí gangan anabi ó sọ pé tọ̀ nígbà Ọlọ́run sọ̀rọ̀ hijira ẹ̀ máa sọdún hijira nígbà Ọlọ́run sọ̀rọ̀ miraju ẹ̀ máa sọdún miraju nígbà ìgbà tá anabi lọ sí òkè Isra wal miraju Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ anabi ní tẹ́ sọdún miraju Ọlọ́run sọ̀rọ̀ hijira anabi ní sọdún hijira Ọlọ́run wá sọ̀rọ̀ àwọn ogun bíi Bádàrè bíi Udu anabi ní sọdún Bádàrè sọdún Udu ó lé léyìí tọ́lọ́run wá sọ̀rọ̀ rẹ̀ gan kí là ń wá ń bi ọdún rẹ̀ Dr. Kordawi nù òun náà gbé gidi pé ó sì lámọ́lẹ̀ nígbẹ̀yìn pé ó ní fanahanu àwa o sẹ́mẹ̀kún àtọ́pẹ́ náà nù òun fún rẹ̀ ní sọ ó ní fi hada níbi tá à ń sọ yìí mutabi'un fi hada la mubtadi'un ó lórí ntí mo sọ yìí mo tẹ̀lé àwọn sálàfù ni wọn ò dábí díẹ̀ alẹ̀ èmi náà dábí díẹ̀ alẹ̀ ó ní wa mutabi'una lima shara'a an-nabi níta nabi sì sọ lòun náà máa ṣe nínú àwọn àfa wa tó sọ̀rọ̀ nípa pé mọ́lúdì bídíà ni àfa wa Ali Mahfuz mi mú tàwọn àfa Saudi wa torí sábà pati mọ̀ táwọn sọ náà wọ́n sọ ìyapẹ́ ẹnu òfin bẹ́ẹ̀ sí Saudi àfilọ́dọ̀ ẹnìkan ní Maka Maliki Alawi ọ̀nìkan náà ní sọ nǹkan mi gbogbo àfa Saudi yòókù tá a bá fi gádùn náà sọ̀rọ̀ sáwọn ṣíà ọ̀kan náà gbogbo Saudi sọ tiẹ̀ náà títí ń sọ kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ nìkan ọba gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ náà ń bẹ́ẹ̀ bí yìí tí mo kọ́lẹ̀ kan wọn kà sọ ni ọ̀rọ̀ nu yàrá ni torí yàrá yìí náà ti ń ṣe ti ń ṣe kọ̀kọ́jà yàrá rẹ̀ àfa àwa tí mo fẹ́ mú wáyìí àfa àwa láti Masari nínú àwọn àfa àwa Masari à ń pè ní Egypt àfa àwa Sheikh Ali Mahfuz nínú àwọn àgbàfà Masari wọ́n bi léèrè qal Sheikh wa ni awwalu man ahadathaha bilqahira al-khulafa wal-fatimiyuna bil-qarni ar-rabi nígbà wọn bí baba lè rí pé baba kílẹ̀ rí sọ̀rọ̀ mọ́lúdì baba ni àwọn tó dá wàhálà mọ́lúdì yìí lẹ̀ àwọn khulafa fatimiyuna tá a sọ lẹ́ẹ̀kan ni wọ́n dá lẹ̀ 100 ọdún kẹ́ni sí di fabutada sittata mawalid mọ́lúdì 6 ni wọ́n sì dá lẹ̀ ó ní nínú ẹ̀ ní mọ́lúdì ànábì tẹ̀ ń ṣe yìí torí náà ń kọ́kọ́ da ẹ̀ má ṣe má ọ̀rọ̀ àwọn àfáàrí àwọn àfáà súnà lórí pé mọ́lúdì ọ̀dà ọwọ́ kan àwọn àfáà kan tí wọ́n ń sọ pé a máa ṣe àmọ́ bídíà ni wọ́n ní bídíà ni àmọ́ àwọn ò ṣe nínú wọn náà àgbà pé bídíà ni àmọ́ àmọ́ ṣe nínú wọn Imam Sayuti ó ní nínú tírà rẹ̀ tó ṣe ó ní kíní mọ́lúdì yìí o bídíà ni ṣùgbọ́n lọ́dọ̀ tóun òun ọmọ ṣe Imam Sakhawi òun náà ní àkọ́kọ́ mọ́lúdì láyé bídíà ni àwọn sálàfò ṣe lọ́kànlá lọ́dọ̀ tó kọjá àmọ́ síbẹ̀ bẹ́ẹ̀ náà òun ọmọ ṣe Abu Shama àfa Imam Nawawi ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun ọmọ ṣe àfa wa Alawi Maliki Maka ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun ọmọ ṣe àfa wa Yusuf Rufai Masari ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun ọmọ ṣe àwọn àfa mẹ́fà mọ́kàn wọ́n ní bídíà ni wọ́n fi nílẹ̀ pé bídíà ni ṣùgbọ́n àwọn ọmọ ṣe naam wọ́n wá fẹ́ bọ́ sí tọ́pìkì ẹlẹ́ẹ̀karùn-ún kí ni sẹ́mi pé lẹ́ẹ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n láwọn àfa tí wọ́n ń sọ̀rọ̀ pé bídíà yẹn wọ́n ń sọ̀rọ̀ pé mòlúdì da wọ́n èyí so nífẹ̀ẹ́ náà àfa in tó kílíà sí wọn jù lọ́rọ̀ tó kílíà sí wọn jù ni wọ́n ń sọ mo fẹ́ gbé àwọn ẹ̀rí wọn yẹ̀ wò ẹ̀rí wo gan ni wọ́n ní tí wọ́n fi ń sọ pé mòlúdì da wọ́n dẹ̀ sọ o wọ́n láwọn lẹ́rìí inú alukurani tó sọ pé ẹ̀ṣẹ̀ mòlúdì kọ́dà àwọn lẹ́rìí inú hadith anabi wa Muhammad tó ní ẹ lọ ṣe mòlúdì ǹjẹ́ kílẹ̀ rí inú alukurani wọ́n ní ká lọ sí suratu Yunus aya 58 wọ́n lọ́wọ́ wọn bá ń sọ ń bẹ̀ pé ní kúlì bifadlillah wa birahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un wọ́n ní tẹ́ bá kó ń bẹ̀ wọn àyà yẹn wà lè yé yín kó tó wà lè yé yín kó tó kílíà sí yín àbí kẹ́ ẹ padà sí suratul anbiya àyà 107 tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀ pé ní wa ma arsalnaka illa rahmatan lil alamin ǹjẹ́ àyà tẹ kéyìí àbí wọn léèrè aníbáyà yìí ti túmọ̀ sí mọ̀lúdì kò yé wa ẹ bá wa ṣàlàyé
wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ṣàlàyé ǹjẹ́ kí láyà ayé yín wọ́n lọ́lọ́run sọ pé ní kúl ìwọ ànábì sọ fún wọn pé ní bifadilillah pẹ̀lú ọlọ́ọ̀lọ́hún wa bi rahmatihi àti kí ọlọ́hún fabidhalika ọlọ́ọ̀lọ́hún ìkí ọlọ́hún yìí fali yafrahu ẹ̀ máa dunnú lọ ẹ̀ máa jó ẹ̀ máa yọ̀. wọ́n wá ní àwa bí wọ́n lè rè pé à ọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́hún ìkẹ́ ọlọ́hún kọjọ́ mọ̀lúdì àátorí ọlọ́hún dunu ọlọ́ọ̀lọ́hún àátorí ẹ̀dùnú náà ni ìkẹ́ ọlọ́hún wọ́n ní bẹ́ẹ̀ ni ìkẹ́ ọlọ́hún tó wà ń bẹ̀ yẹn ànábì ní ń jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run yìí sọ pé ní wàmà arsalnaka illa rahmatan àrùn àfikọ́ ọjẹ́ ráàmà fún gbogbo ayé ráàmà ń lọ́lọ́run padà lọ́wọ́ bá ti fi sọ pé kúlì bifadilillahi wa bi rahmatihi pẹ̀lú ọlọ́run àti pẹ̀lú ọlọ́run àti kí ọlọ́run ni ẹ máa lọ́ọ́ fi yọ̀ ajásí pé pẹ̀lú ọlọ́run àtànẹ́bì ànẹ́bì fún rẹ̀ níjẹ́ ráàmà pẹ̀lú pé ànẹ́bì tí wọ́n bí sáyé wọn agbọ́dọ̀ máa yọ ní ìbí tí wọ́n bí ànẹ́bì sáyé tànẹ́bì níjẹ́ ráàmà wọn faniyẹ́ fúnra wù ká máa sọdún fún wọn bí lọ ní. èrí tí wọ́n mú wá rè tọ́ níta kan wá fẹ́ bèèrè lérí ẹ̀rí sẹ́rí wàhálà wà tí ó so mọ́rú ọ̀rọ̀ tá à ń sọ yìí tó sì jásí pé wàhálà yẹn kò lè yanjú torí bí ti ń so mọ́rọ̀ yìí náà ni ó máa so mọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àkúdàáyà àkúdàáyà àwa ní kọ̀sá àkúdàáyà nú ẹ̀sìn ẹni bá ti kú ti wà ń sáré múkàrú wà nàkírù ló fèsì ẹnìkan ni a kò yé yín ni tọ́lọ̀ ń la ọ̀rọ̀ àkúdàáyà mọ́lẹ̀ ní alukurani ọlọ́run la mọ́lẹ̀ ọlọ́run ní fi ayyi suratin ma sha'a rakabak ibi ọba wú ọlọ́run ló tún lè mú yẹn lọ padà tí ó tún lọ fi sínú súra mi yóò fi sínú fọ́tò mi pé ọlọ́run lè mú kó omi kó tún fi sínú fọ́tò mi kọ́ máa ṣe àkúdàáyà nù ni sẹ́ẹ̀sì wo ọlọ́run tún ní wọ́n nù ṣe àkún fíìmọ́ látàlámù á tún da yín síbòmí tẹ́ẹ̀mà sẹ́ẹ̀mà pa àmàkúdàáyà tó tọ́ pẹ̀lú ìtumọ̀ àyà wọn náà fẹ́ bára wọn mu sẹ́ẹ̀mà àwọn àyà wa pọ̀ bẹ́ẹ̀ àwọn àdìsí pọ̀ bẹ́ẹ̀ ló fi jásí pé irú àwọn àyà bẹ́ẹ̀ àwọn àdìsí bẹ́ẹ̀ nísìn ọlọ́ni wà àwọn arsalnaka illa rahmatan lil alamin ọlọ́ni kul bi fadlillahi wa bi rahmatihi ọlọ́run pa nẹ́bí rahman tó tọ́ kí làbáyọ ló fi jásí pé àbáyọ tá a bá fẹ́ ní wàhálà nù ẹ̀sìn yìí àbáyọ wa ni pé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ tú alukur'an àbí yóò bá sàlàyé àdìsí fún wa á sọ fún pé dákun torí ọlọ́run àlàyé ọ̀dọ̀ rẹ̀ à nídìí ẹ̀ bó o làwọn sàábé ti gbọ́ àyà yíyé àgbọ́yé àwọn sálàfù lérí àyà yìí la fẹ́ kó ṣe kí ni kó yé wa torí pé àwọn sálàfù yẹn là nẹ́bí kà á fún nígbà tí ò yé wọn wọ́n béèrè ànẹ́bí ṣe làákà yìí tiẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rìnlá yìí kọ́ bẹ́ẹ̀ ni làákà yìí tiẹ̀ ká nídìí torí pé sìn yìí a fẹ́ gbọ́ yé lóbi tó ti wá ní táwọn eléyìí ń bá sì gbọ́ yé ní ọmọ jẹ́ àgbọ́yé ní táwọn eléyìí ibi wọn bá gbọ́ yé lọ bí wọ́n bá gbọ́ yé lọ bẹ́ẹ̀ àní ṣe kí ni ìsìnà tiẹ̀ nu ànígbà kí láwa wádìí ṣé ń tí àwọn àfa wa onímọ̀ òlùdì ṣé ń tí wọ́n gbọ́ yé lérí àyà méjèèjì yìí ǹjẹ́ bẹ́ẹ̀ ni àwọn sálàfù gbọ́ yé èyí ń lọ̀rọ̀ a gbọ́dọ̀ wádìí kí ni àgbọ́yé àwọn sálàfù lórí àyà méjèèjì yìí adé nínú àwọn àgbàfà àti tẹ̀fsírì nínú wọn ni àfàwà Ibnu Jariri Tabari Imam Tabari àgbà tẹ̀fsírì ni gbogbo alasàn kẹ́ tẹ̀fsírì Tabari àti tẹ̀fsírì bil ma'thur lọ́pọ̀ nbẹ ju bil ma'qul lọ tẹ̀fsírì tí ń fi ọ̀rọ̀ sàábé tọrọ sàábé tí ń fọ̀rọ̀ ànábì tọrọ àwọn sàábé lọ́pọ̀ nbẹ ju yìí tí wọ́n fi làákà yìí yẹjú lọ àfàwà Tabari tí a bá lọ wo tẹ̀fsírì ẹ̀ volume 15 page 105 qala Abu Ja'far àfàwà ń sọ fún wa pé ní yakulu Allahu ta'ala
Ọlọ́run sọ pé ní linabiyyihi Muhammadin sallallahu ó sọ fún anabi rẹ̀ pé kul ya Muhammad ìwọ anabi sọ lihawulahi limukadhibina biki fáwọn tí wọ́n ń pè ọ́ ní òpùrọ́ yìí wa mimma unzila ilayka min indi rabbik àti tí wọ́n sọ fún ọ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ tí wọ́n ń pè nǹkan náà nírọ́ wá sọ fún wọn pé bifadilillah pẹ̀lú fọ́dílù Ọlọ́run ayu annas ẹ̀yin èèyàn yìí alladhi tafaddala bihi alaykum ọlá Ọlọ́run tó fi jọlá lẹ́yìn lórí wàhúwà islam òun ní islam o fọ́dílù láàyè bẹ́ẹ̀ oníṣẹ́ jama kí ni ń túmọ̀ islam ọwọ́ ni fabayyanahu lakum tọ́lọ̀ ń wá sàlàyé islam yìí fún yín wàdàákùm ilayhi tó sì pè yín lọ́wẹ̀ lọ́bẹ̀ wàbí rahamatihi àti pẹ̀lú rahama rẹ̀ allati rahimakum biha tó ṣe pé rahama yẹn ó fi ṣàánú yín ni ìkẹ́ yẹn ó fi ṣàánú yín ni rahama yẹn fa anzalaha ilaykum ó wá sọ rahama yẹn kalẹ̀ fún yín fa allamakum ma lam takunu ta'lamun min kitabihi ìtẹ́ wàá mọ̀ tẹ́lẹ̀ ń bi tírà rẹ̀ ó wá fi mọ̀ yín fabasarakum ó wá là yín lójú biha ma'alima dinakum gbogbo àwọn ọmọ ẹ̀sìn yóò ṣàlàyé ẹ̀ fún yín wadhalika alukur'an ìkẹ́ yẹn ní ráàmà yẹn ní jẹ́ alukur'an ajásí pé fọ́dílù bẹ̀rù ń jẹ́ islam ráàmà bẹ̀ yẹn ń jẹ́ àgbọ́yé àwọn sálàfùrẹ́ o lérí àwọn ẹni àkọ́kọ́ àwọn sàbí ànábì àwọn tábìyìn àgbọ́yé wọn rèé tẹ́wọ́n dọ̀ àfa àwa Kurtabi Ibn Jarir lásọ̀lẹ̀ kan àfa àwa Kurtabi nígbà tó ń wò tó àyà yìí ó ní kúlì bí fadlillah wa bi rahmatihi fabidhalika falyafrahu qala Abu Sa'id al-Khudri Abu Sa'id al-Khudri sàbí ànábì kan àgbà sàbí ni Abu Sa'id ó ní Abu Sa'id al-Khudri ọlọ́sọ wabni Abbas Ibn Abbas náà sọ radiyallahu anhuma kọ́lọ̀ ń yọnu sáwọn méjèèjì fadilullah wọ́n ní fadilullah yìí tọ́wọ́ à ń bẹ̀ yẹn alukur'an kur'an ní ń jẹ́ bẹ́ẹ̀ wa rahmatuhu ìkẹ́ Ọlọ́run tọ́wọ́ à ń bẹ̀ yẹn al-islam islam ní ń jẹ́ bẹ́ẹ̀ wa anihuma aida lọ́dọ̀ àwọn méjèèjì bákan náà wọ́n tún tú bá mi wọ́n tún ní fadilullah Ọlọ́run tí ń bẹ̀ yẹn alukur'an kur'an ní ń jẹ́ fadilu bẹ́ẹ̀ wọ́n wá ní wa rahmatuhu rahmati bẹ́ẹ̀ yẹn anja alakum min ahalihi pọ́lọ́ ń ṣe yín ní ara alẹ́ alukurani kò sí yìí tó tún ní anabi nu gbogbo wọn kọ́lá dọ̀ Ibnu Kathir tó wá lẹ́yìn wọn gan òun gan òtún bẹ́ẹ̀ òun sọ pé ní yakulu Allahu ta'ala mumtinan ala khalqihi ọlọ́lọ́wọ́n ọba ń sọ̀rọ̀ ń sèrègùn lérí ẹrú rẹ̀ bima anzalahu min alukur'an ala rasuli ilkarim torí kọ́sọ́ alukurani kalẹ̀ fún anabi wa Muhammad ìwọ̀n pé ayu anas ẹ̀yìn qad ja'akum maw'idhatun min rabbikum ìpìlẹ̀ àyà yẹn nìyẹn wa shifa'un lima fi sudur wa hudan wa rahmatun lil mu'minin kul bi fadlillahi wa bi rahmatihi falyafrahu ọwọ́ ni ká wọ àyà yẹn kúkọ́ lòun ti sọ̀rọ̀ àkọ́kọ́ ọ sọ̀rọ̀ pé maw'izatun kúkọ́ alukurani yẹn wá sí ni o mina shubai wa shukuk yóò máa ṣe wá sí fún yín níbi ntọ́bajẹ́ rújú tọ́jẹ́ yẹ méjì yóò sì máa léyìn kúrò níbi ẹbọ wàhùdà wa rahmatun lil mu'minin yóò máa wá jẹ́ mẹ́nà àti ráàmà fún mi ní yasulu bihi alihidaya ó lálù kúránì ìmọ̀nà ọmọ wa láti bẹ̀ wà ráhàmà ìkẹ́ ọmọ láti bẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba ó ní wa innama dhalika lil mu'minin yóò jẹ́ ti mu'minin ó níbẹ̀ lọ́n sọ́n bómi pé ní wa nunazzilu minal qur'an ma huwa shifa'un wa rahma ó ní shifa wà àti ráàmà ìgbàkígbà tọ́lọ́mbà ti ń lo ráàmà yẹn ibi tí ń tọ́ka sí ni kíni alukur'an kì í sàn nabi ìwà tula nabi yẹn ìwà tún nǹkan mi lẹ́yìn táwọn afa tu yìí amuti afa wa Jariri Ibnu Jariri Tabari wa amuti afa wa Kurtabi wa amuti afa wa Ibnu Kathiri wa ààrẹ nìkan kan náà mẹ́ta tó sọ fún wa pé ní rahama tó wà ń bẹ̀ yẹn anabi ni wọ́n tu ní tí wọ́n tu fọ́dílù yẹn alukur'an ní tí wọ́n tu rahama yẹn alẹ́ islam òun islam so káwa tu sí anabi
ó dàbí ẹni pé a lo àyà yẹn lọ síbi ìfẹ́ inú wa ni ìsìláyà lọ bí ìfẹ́ inú ntọ́lágbára ni kéèyàn máa tú àyà síbi ìfẹ́ inú rẹ̀ ntọ́lágbára ni gbogbo àwọn tí wọ́n tú àyà yìí báyìí ẹni eré ni wọ́n mistake ńlá ni kọ́lọ́mbà mójúkò níbi àṣìṣe wọn kọ́lọ́mbà mójúkò wọn. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí tí wọ́n mú wa wọn lálẹ́ Kùránì faramọ́ mọ́lúdì ǹjẹ́ kílẹ̀ rí yín wọn lọ́la ń sọ pé ní wa kullan naqussu alayka min anba'i rusul ma nuthabbitu bihi fu'adaka ìwà nábì kò sójíṣẹ́ kan tí ó kọjá tá a ní pìtàn rẹ̀ fún ọ nítorí kálí mẹ́mí tiẹ̀ náà dúró dáadáa là ń fi pìtàn àwọn ànábì tó kọjá fún wa nábì suratu Hud aya 120 wọ́n ní wal mawludu nabawi asharif wá rí mọ́lúdì ànábì tá à ń wí yìí náà yashtamilu ala anba'i nabi ṣebí tàn nábì làwa náà ń sọ ń bẹ́ẹ̀ àwa náà ń sọ tàn nábì ń bẹ́ẹ̀ ni wa fi dhikrihi tá a bá ń sọ tàn nábì yìí tathbitun li afidatil mu'minin àwa náà máa fi mọ́kàn mọ́mìnì dúró ẹ̀dá kó sọ́jọ́ra wọn ẹ̀rí kejì nu wọn lọ́n sọ fún ànábì pé a máa pè tàwọn ànábì fún ọ láti fi mú ọ dúró ká mọ́kàn rẹ dúró mọ̀lúdì táwọn náà ń ṣe ṣebí tàn ànábì làwọn ń sọ mẹ́ káwọn fi mọ́kàn mọ́mìnì dúró ẹni kiyasun ma al-fariq kò jọra wọn torí pé ní kò sí ìbáṣe láàrin àyà yìí pẹ̀lú ìnáwó ní pati ní mọ̀lúdì ìnáwó ní kò sí ìbáṣe láàrin rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alukurani wọn kà fún ànábì wọn fi mọ́kàn rẹ̀ dúró kílódé yìí náà máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kẹ́ fi mọ́kàn wọn dúró kọ́mọ̀jà sí péjọ kan lẹ́ẹ̀mú tẹ́ fi ṣènáwó ìjọ náwó lẹ́yìn mú jójúmọ́ ayé lẹ́yìn kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bá lọ jòkó kẹ́ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kì í bá dáa ju kẹ́ mújọ kan kẹ́ máa sọ ìtàn ànábì lọ á rí pélé yìí náà kò fi bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ńlẹ̀ kò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ nínú àwọn ẹ̀rí wọn tí wọ́n tún mú wá ẹ̀rí tó lágbára lélẹ́yìí lọ́dọ̀ wọn Imam Sayuti nínú àwọn tó ní bídíà ní mòlúdì àmọ́dá ni ó ní nínú táwọn dì mú táwọn fi ní káwọn yẹn máa ṣe mòlúdì pé dáadáa ni ọ̀là nàbí wa Muhammad ó ní akọ an-nafsihi ba'da an-nubuwah nígbà wọn sọdọ ànábì tán ó wá pẹran súnà ara rẹ̀ ó ti dà ànábì tán o ó wá pẹran súnà ara rẹ̀ ma'a annahu qad warada anna jaddahu Abdul Muttalib aqqa anhu fi sabi'i wiladatihi léyìí tó sì dájú pé níjọ́ tí wọ́n bí ànábì yìí Abdul Muttalib pẹran fún ó pẹran fún tó fi kó òun náà tó wá dà ànábì tán ó wá pẹran fún rẹ̀ níta sì ń pè ní àkíkà nínú sẹ̀ríà ní a bá ti ṣe wọ́n tún ṣe a máa jásí pé ìtún àkíkà ṣe tá nàbí tún àkíkà ara rẹ̀ ṣe tó tẹ̀ràn pa tí sẹ̀ríà ò sì ní àtún pa a jásí pé jọ̀ọ́ bí òun náà pàtàkì ní ọ̀dọ̀ tiẹ̀ náà ló fi tún rẹ̀ kó nítorí fi tún rẹ̀ kó òun káwa náà máa tún kó mọ̀nà lọ́dọọdún la sì máa tún kó torí pé kẹ́ni àánú ni fún wa kí lè rí lórí ẹ̀ àkọ́kọ́ ni pé àdìsí yẹn ọ̀làlàfíà àdìsí táfà wa mú wa Imam Sayuti mú wa yẹn àdìsí yẹn ọ̀làlàfíà rárá torí pé wọ́n ń pọkùnrin kan ní Abdullah nínú àdìsí yẹn ó gba àdìsí yẹn lọ́dọ̀ Qatada Abdullah àti Qatada ò mọra wọn èyàn ló ń gba àdìsí lọ́dọ̀ èèyàn ẹni ọ̀gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀mọ́ Ibnul Qayyim al-Jawziyya sheikh ń sọ fún wa pé ní hadisi yìí tí ó wà nínú tírà sheikh Abdulrazak yìí ó ní hadisi kan ní tá a ní lò torí pé Abdullahi ń bẹ nínú àwọn tó gba hadisi yẹn wá Ibn Hajar wá ń sọ fún wa pé hadisi yìí tafarrada bihi Abdullah ibn Muharrar Abdullahi ọmọ Muharrar nìkan ló gbà wá ó ní Abdullahi yẹn sì ní wa huwa da'if èèyàn tí ó gba hadisi wá tà ní bojú wò lẹ́yìn ni Imam Nawawi nínú Majmu' ẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ ó ní wa ammal hadithu alladhi dhakarahu fi haqqi nabi hadisi tí wọ́n mú wá yẹn tí wọ́n là nàbí pa súná fún rẹ̀ tí bẹ́ẹ̀ àkígbà wá Abdullahi ibn Muharrir ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Abdullahi yẹn sì ní ọgbà tó Qatada fahadha hadithun batilu hadisi tó bàjẹ́ ni hadisi yẹn bàjẹ́ wa ibn Muharrir Abdullahi ibn Muharrir yẹn da'if ẹnì kẹ́ gba hadisi lọ́wọ́ ẹ̀ Imam Zahabi
nínú Mizanul I'tidal òun wá ń sọ ńgbà tó parí ìtàn Abdullahi ibn Muharrir tán lọ́wọ́ ni wa kalamul hufadhu fihi gbogbo àwọn afa aládìsí ìtí wọ́n sọ ń pa arákùnrin yìí annahu matruk àyè gbàdísì lọ́wọ́ ẹ̀ wa laysa bithiqa kìí ṣẹni tá a gbára lé wa min balayahu nínú wàhálà tó dálẹ̀ àdìsí pa nàbì pasúná wọ́n nínú wàhálà tó dálẹ̀ àdìsí pa nàbì pasúná ni tó bá rí bẹ́ẹ̀ ànábì ò pasúná rẹ̀ ìwà mẹ́rin wà pọ̀ pasúná a wà á torí ẹ̀ máa ṣe mọ̀lúdì kò sọ̀rọ̀ ń bẹ̀ Imam Sayuti kan yìí náà ó tún mẹ́rin mi wá sẹ́ẹ̀ mọ̀ kó àfa ní Sayuti àfa tó yanjú gan kọ́dà ó ní mímọ̀ débi kó ṣe dè áyà rẹ̀ ní mujtahid àwọn èèyàn gbá ni Imam Sayuti ní ó ní thumma ra'aytu ẹ̀rí mi lọ́fẹ́ mú wáyé o Imam al-Qurra Shamsuddin ibn al-Jazri قال في كتابه المسمى عرف التعريف بالمولد الشريف ما نصه قد روي أبو لهب بعد موته في النوم فقيل له ما حالك فقال في النار إلا أنه يخفف عني كل يوم الاثنين وأمص بين أسبوعي ماء بقدر هذا وأشار براس أصبعه وإن ذلك بإعتاكي لثويبة عندما بشرتني بولادة النبي صلى الله عليه وسلم وبإرضائها له أني ولالا وواري أبو لابي لجورون ووابي أبو لابي كي يولوتي كوي بول الكيامة تريفون أبو لابي وافزي كي الكيامة دافون òun sì ń jẹ ìyà ṣùgbọ́n inú náà ló sì wà ṣùgbọ́n òun máa rí kẹ́ ìkẹ́ òun ṣe déédéé kóun ó fi kásẹ̀ nu báyìí kóun wá fà kómi jáde ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ lòun rí lọ́sẹ̀ ìjọ wo lòun sì ń rí ẹ̀ẹ̀kan tóun rí lọ́sẹ̀ yẹn ọjẹ́jọ́ tí wọ́n bí ànábì Monday tí wọ́n bí ànábì torí pé níjọ́ yẹn ẹrú òun kan ti ń jẹ́ Thuwayba òun lọ́wọ́ yọ̀ fóun pé wọ́n bí ànábì òun wá ní a sábùlá yìí bímọ náà tó kúnjọ ní lọ́wọ́ bímọ ìwọ ẹrú mi yìí mo sọ di ọmọlúwàbí torí pé mo sọ ẹrú yẹn di ọmọlúwàbí níjọ́ Monday gbogbo ọjọ́ Monday òun ní ma wá fi kásẹ̀ nu báyìí tí n bá ti wá fà yín wá gbádùn ẹbí omi tútù ẹ̀ẹ̀kan tí n gbádùn lọ́sẹ̀ nu wọ́n ní sẹ́gbà tábùlà bì tó jẹ́ kèfèrí tó wà nù ná tọ́lọ̀ wá torí ipò tu ẹrú lẹ̀ torí pé wọ́n bí ànábì tí wọ́n ń gbádùn nítorí eléyìí o ṣé táwọn bá wá ṣe mòlúdì àwọn ò ní gbádùn lọ́dọ̀ Ọlọ́run àwọn bá ṣe mòlúdì àwọn gbádùn lọ́dọ̀ Ọlọ́run kí lè sì lérí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ náà àdìsí yìí wà nù Sahih Bukhari tí ó dàrú àmọ́ sígà tó ń gbé wá ń bẹ̀ ó yàtọ̀ nígbà wọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bíbà ẹni tọ́jọ́ mú yẹn papọ̀ nígbà tí Imam Bukhari ń sọ̀rọ̀ wa ummahatukumul lati arda'anakum àwọn ìyá yín tó fún yín lọ́yàn nígbà tí Bukhari yanjú ọ̀rọ̀ rẹ̀ ló gbé àdìsí yẹn wá nígbà tí ó gbé àdìsí yẹn wá ẹni tó gbé àdìsí yẹn wá Urwa ibn Zubair òun ló gbà wá sẹ́rú Urwa ibn Zubair yìí nígbà tí ó sọ̀rọ̀ yẹn ń sọ̀rọ̀ pé Thuwayba o mawla ẹrú Abilabi ni Abulabi sì ni ó túlẹ̀ lóko ẹrú Thuwayba yìí ó tún wá fà nábì ní ọ̀yàn nígbàtí Abulabi wá kú wọ́n wá lálàárí wọ́n wá bí pé bò ló ti wà sí ó lóun wà nínú àmì wò ńláńlá wọ́n wá ní kí lọ pàdé ó ní Abulabi wá fèsì pé òun ò ríjọ́ kankan tóun rí rọrùn ju pé wọ́n máa fún òun lómi mu níjọ́ Monday wọ́n kan omi sí òun lẹ́nu pẹ̀lú kaba yìí yóò wá tutù lẹ́nu òun níjọ́ Monday tí wọ́n bí ànábì tóun tú Thuwayba sílẹ̀ torí pé òun tún Thuwayba sílẹ̀ lẹ́ni pé wọ́n bí ànábì wọ́n ń kàmi sóhun lẹ́nu afáwa àdìsí yìí ti bẹ́ẹ̀ nu Bukhari àkọ́kọ́ náà nígbà tí afáwa Ibn Hajar ti ṣáàdì Bukhari tó débi ọ̀rọ̀ yẹn ó ní àdìsí yìí ó ní ń tọ́ka lérí pé kèfèrí yóò ṣàǹfààní pẹ̀lú sẹ́ẹ̀rì tó bá ṣe tó bá dijọ́ alikiyama Ibn Hajar ní sọ̀rọ̀ yẹn ọ̀làdìsí yìí tó bá rí bẹ́ẹ̀ o ń túmọ̀ pé bí kèfèrí bá ṣiṣẹ́ rí láyé
tó bá dijọ́ alikiyama yóò rí èrè iṣẹ́ rẹ̀ yẹn ó ní pẹ̀lú ìtumọ̀ yìí ó ta káyà alukurani torí pé Ọlọ́run sọ pé ní wa qadimna ila ma amilu min amalin faj'alnahu abahan manthura bẹ́ẹ̀ yẹn ọba ti jẹ́ mùsùlùmí ntọ́ba di kó ṣe yọ bàjẹ́ ni káwọn alábùlà bí ń gbádùn lẹ́yìn ìgbà tó ti ṣe kèfèrí kú ó ta káyà yìí sẹ́mi kí Ibn Hajar ó ti ọ̀dà ànú báwọn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ Urwa tó gba àdìsí wa ó gba direct lọ́dọ̀ anabi wa Muhammad sẹ́ẹ̀sì mọ̀ pé Urwa ọmọ Zubairu ibn al-Awwam ni Zubairu bàbá rẹ̀ ní sàábé òun fún rẹ̀ tábì yìí ni kọ̀bá anabi láyé òun ni wọ́n sọ pé qala Rasulullahi sallallahu alayhi wa sallam irú àdìsí yẹn ni wọ́n ń pè ní mursal àdìsí mursal ní dọ̀yìfù ní ọ̀rọ̀ di méjì Ibn Hajar tusubu àkọ́kọ́ nù àdìsí ní mursal ní torí pé tábì yìí tí ọba anabi láyé ní ń sọ pé anabi sọ pé ẹ̀tọ́ ẹ̀ ní kó sọ pé sàábé báyìí sọ fún mi pé anabi sọ pé sàábé ti já láàrin òun àtànábì jíjá àbí jáun àdìsí mursal àdìsí yẹn ọ̀làlàfíà mọ́ nínú àwọn ọ̀ràn àdìsí tọ́lẹ̀ ní mursal wà ọ̀rọ̀ di méjì ọ̀rọ̀ ẹlẹ́kẹta lédè àdìsí yẹn ká tiẹ̀ wá sọ pé ní àdìsí náà lálàáfíà ká sọ pé àdìsí yẹn ọlálàáfíà ṣé ń bẹ́nu sẹ̀rí àwa ká máa fà ládájọ́ tọ́ra àlá ni wọ́n lá ṣé wọ́n ń bẹ́nu sẹ̀rí àwa ká máa fi ẹlẹ́ẹ̀kejì ẹni tó la wọn sọ gbogbo sígà tí wọ́n mú wá pé wọ́n ń pé wọ́n lálàá mùsùlùmí lọ́la ni kèfèrí lọ́la ni àmọ́ àyè fi àládájọ́ ó di méní talẹ́ntọ́ wà lálàá wọn àmọ́ ó di méjì èyí tó wá burú jù ni pé sẹ́mi kó ti di pọ́ìntì mẹ́ta tí mo yọ Ibn Hajar ó ti ṣubú àdìsí yẹn mursal ni bá a tiẹ̀ lọ́la láàfin gan àlá ni wọ́n la àyè fi àládájọ́ nínú Islam tá a tún máa rú ìrìn ẹni tọ́lá àlá yẹn èyí tó wá burú jù ni pé ìtàn yẹn gan wàá rí bẹ́ẹ̀ a kò rí bẹ́ẹ̀ ìtàn yẹn gan ò rí bẹ́ẹ̀ kí ni òjò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àlọ́ lè wo ọ̀rọ̀ mi tó wá lórí ìtàn yìí qala Ibn Sa'id ó ní wa akhbarana mo fẹ́ ká gbọ́ ghayru wahidin min alil ilmi wa kana rasulullahi wọ́n sọ̀rọ̀ bọ̀ wọ́n wá ń sọ bí anabi ti ń ṣe wọ́n wá ní wa kana rasulullahi sallallahu alayhi wa sallam yasiluha wa huwa bi Makkah anabi máa bá Suwaiba ṣe yìí máa ṣe dáadáa sí i nígbà tí Suwaiba tá anabi wà ní Makkah wa kanati Khadija yàwó anabi tukrimuha yìí máa wá pọ́n Suwaiba lé wa iya yawmaidin mamluka Suwaiba njọ́ náà ẹrú ló sì ń jẹ́ wa talabat ila abi lahabi antebuta ahaminiwu Adija wa lọ bá Bulahabi ó ní kó wá ta Suwaiba fún kó ta fún àròyé òkìlíà sẹ́mi pé ìjọ tí wọ́n bí anabi wọ́n ní wọ́n túlẹ̀ eléyìí nísìn anabi dàgbà tán ó wá fẹ́ yàwó sílé yín bímọ tọ́ba wá rí Suwaiba yín wá ń pọ́n Suwaiba lé torí Suwaiba fún ní ọ̀yàn débi pàdíjà wa kówó dání wa lọ bá Bulahabi pé wá ta Suwaiba fún mi ṣé wọ́n túlẹ̀ wọ́n tó ń tó ta. fa aba Abu Lahab tún wá yarí kò tún ta falamma hajara Rasulullah sallallahu alaihi wasallam nígbà tá anabi wá sí jálọ Madina ìtàkàhà Abu Lahab nígbà àwọn Abu Lahab wá túlẹ̀ anabi dé Madina tán kó tó tú Suwaiba lẹ̀ wa kana Rasulullah sallam yab'athu ilayha bisilatin wa kiswatin anabi máa fi nǹkan ránṣẹ́ sí yóò faṣọ ránṣẹ́ sí yóò fóúnjẹ ránṣẹ́ sí Suwaiba wá kú nígbà tí wọ́n ṣe hijira tọdọdún keje wọ́n ṣe hijira tọdọdún keje tán ní Suwaiba tó kú sẹ́ẹ̀rì pé láàrin ikú anabi gan àti Suwaiba bí ọdún méjì mẹ́ta ni ọ̀kan nù. afa wa hafiz ibn Abdul Barr òun sọ fún wa pé wa ataqaha Abu Lahab túlẹ̀ ba'dama hajara nabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí anabi ṣe já lọ sí Madina ó kílíà wípé Suwaiba ó wà lóko ẹrú títí tá anabi fi wà ní anabi dé Madina tá kí wọ́n tó tu ní kọ́dà Àdíjà fẹ́ ra àwọn ọ̀tá fún tọ́ba rí bẹ́ẹ̀ ibo la ti wá rí tàn pé ó tú Suwaiba lẹ̀ nígbà wọn fún ro pé wọ́n bí ajásípàlà kan ni tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àlá ni tí ò ní kọ́dà kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá lẹ́yìn náà sẹ́mi pé
káti ẹ̀ wá sọ pé abúlàbí ká sọ pé abúlàbí túnṣe bá lẹ́nu tó tọ́ nítorí pé wọ́n bí ànábì ṣé ó tún lẹ̀ nítorí ọlọ́run ni ṣé ntẹ̀yìn ṣe nítorí ọlọ́run ọlọ́run máa ṣẹ̀san rẹ̀ so tún lẹ̀ nítorí ọlọ́run ṣe àǹpẹ́ tí yẹn bá búyàn lówó nítorí ọlọ́run ọlọ́run ó ṣẹ̀san bẹ́ẹ̀ yẹn búyàn nìkan ọlọ́run ó ṣẹ̀san ṣé àbílàbí mọ ọlọ́run débi tí ó fi wá túnṣe bá lẹ̀ nítorí tọ́lọ́run ó fi máa san ní ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá tiẹ̀ ló túlẹ̀ náà ṣé bí ẹbí ẹ̀ ló bímọ kálukú náà nínú ẹ̀ máa dùn tí máa fi nǹkan sayọ̀ ó wá fi sayọ̀ kò túbọ̀ pa wá fi sayọ̀ wọ́n máa lọ kẹnu náà. bákan náà nínú tó kílíà jù ni pé kò sí sẹ́ẹ̀rẹ̀ tí gbogbo àfẹ́sẹ̀ panupọ̀ táyà lẹ́nu pé kò sí sẹ́ẹ̀rẹ̀ kan tí kèfèrí lè ṣe tí ó bá ti jẹ́ mùsùlùmí níjọ́ tó bá ti kú kọ̀ lẹ́san tí ó gbà lérí sẹ́ẹ̀rẹ̀ o alikiyama kò sí tí ó gbà gbogbo ntọ́lọ́wọ́ bá ṣe fún yóò ṣe fún láyé tó bá fi lè kú sí kèfèrí gbogbo sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ bàjẹ́ wa qadimna ila ma amilu min amal Abu Lahabi náà nínú àwọn tí sẹ́ẹ̀rẹ̀ wọn bá káàtì ẹ̀ ló sí sẹ́ẹ̀rẹ̀ náà nínú ẹ̀ tí sẹ́ẹ̀rẹ̀ bàjẹ́ ni èyí ni ó fi yé wa pé nínú ẹ̀rí tó lágbára kò sí ọ̀rọ̀ lára